ìforíkókun aláǹtakùn àtàwọn àlá ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí àti ṣàṣeyọrí ẹ̀ ó wà lọ́wọ́ Ọlọ́run kò dẹ̀ sí àjò ògùn tó léwu kó lọ máa ṣe nínú ayé kò ní rọ́nà àbáyọ akọ ló máa jẹ́ torí àwọn nǹkan tá a kà sílẹ̀ gangan ló yẹ kó mójútó tó bá ti mójútó ọ̀nà àlà inú àdùn ayọ̀ àkún kí ló máa bá mi wá ká má gbàsìkò bá mi wá ẹyin pẹ́pẹ́yẹ ẹyọ kan wàá bá mi wá egbò igi pèrègún wàá bá mi wá ẹ̀tù ìbọn wàá bá mi wá ata ìjọsìn wàá bá mi wá èpo ọ̀bọ̀ wàá wá iṣu èmìnà gbogbo nǹkan tá a kà á lẹ̀ yìí wàá gún pọ̀ dáadáa wàá pò mọ́ ọṣẹ máa fi wẹ̀ ní gbogbo ìgbà o lè wẹ̀ lálẹ́ o lè wẹ̀ láàárọ̀ o lè wẹ̀ lọ́sàn-án kò sọ́jọ́ tó ò lè lò fún ẹni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tọ́nà ẹ búlọ́ọ̀kù tó yẹ kíwé òun kó ṣí kó bọ́ nínú ìdí ayé ẹyin pẹ́pẹ́yẹ ẹyọ kan egbò igi pèrègún ẹ̀tù ìbọn àtàjọsìn díẹ̀ epo ọ̀bọ̀ iṣu èmìnà ẹgún gbogbo ẹ̀pọ̀ ẹ̀pọ̀ lọ́ṣẹ ẹ máa fi wẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ àkáǹtì nàmbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nàmbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹni tó bá yẹ pé ó ti wà possessed by jinn àlùjọ̀nnú wà lára ẹ̀ wọ́n fún ní nǹkan jẹ ni ọfà ti pẹ́ lára ni wọ́n gbé nǹkan sínú wúńbù ẹ̀ wọ́n jẹ́ kó conceive àlùjọ̀nnú ń dẹ aláàmú ni àfúnjẹ lójú oorun lójú ayé get miracle leaves ó lágbára púpọ̀ 20,000 naira abẹ́ni tó ní asthma tó ní kidney problem tó láwọn àìsàn ńláńlá diabetics ẹ get all in one natural herbs even spiritual àìsàn ó ń jẹun lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun forí kókó aláǹtakùn ẹ get all in one 15,000 naira gbogbo àwọn èèyàn lò wọ́n dúpẹ́ ọláyíká yìí náà dúpẹ́ àbí ọkùnrin tó yẹ pé nǹkan ọmọkùnrin ẹ̀ bóyá wọ́n mú ni kò lè ṣiṣẹ́ dáadáa ni ìdákọ́lẹ̀ ń ṣe ni aróbòsà ń ṣe ni gbìyànjú kó gẹ́ẹ̀tì transformer 1100 power àti caterpillar méjèèjì ni kò lò papọ̀ bẹ́ẹ̀ ni weak erection quick ejaculation low sperm count get product méjèèjì 25,000 20,000 bákan náà ni fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run bá fọ́mọ ẹ get caterpillar 20,000 naira ni àbóbìnrin tó ní problem ovulation problem tí sọmúro ronda láàmú tó ní blockage tube ẹ gbìyànjú ẹ get àwọn product wa ẹ WhatsApp wa lórí +276129563889 bákan náà ni ẹni tó ní fibroid get bulldozer med fibroid 50,000 bákan náà ni ọmọ kékeré tó ní di memory booster àti àgbàlagbà tó ní di ìsọ̀yè iliam ẹ WhatsApp wa lórí +276129563889.